ó tó gẹ́ẹ́ àwọn aráàlú dìde ìbínú nítorí àwọn tí wọ́n jí gbé lógbómọ̀ṣọ́ ni. àfi kí ìjọba àpapọ̀ àti ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ múra gírí gbogbo ọ̀nà tí wọn yóò bá fi yanjú ọ̀rọ̀ àwọn tí wọ́n jí gbé nítòsí ògbómọ̀ṣọ́ yìí kí ọlọ́run tètè fún wọn ṣe kí wọ́n sì dìde pẹ̀lú gbogbo ohun tí àwọn pàápàá bá ní láti rí i pé wọ́n gba àwọn èèyàn náà jáde. ìdí ni pé ọ̀rọ̀ náà ti fẹ́ di taráàlú tí kinní náà bá sì yíká tó di ti gbogbo ìlú ohun tó lè léwu fún ìjọba àti àwọn olórí ìjọba náà ni. àwọn èèyàn jáde wọ́n fi ẹ̀hónú wọn hàn ní ìbàdàn tí í ṣe olú ìlú ìpínlẹ̀ ọ̀yọ́ lónìí. ariwo tí wọ́n sì ń pa náà ni pé àwọn èèyàn tó wà nígbèkùn yìí àfi kíjọba gbà wọ́n jáde kíákíá. gómìnà ṣèyí mákindé ti sọ tẹ́lẹ̀ pé ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ọ̀rọ̀ àdúrà ni pé káwọn èèyàn máa gbàdúrà kí wọ́n sì máa fi ọkàn bá ọlọ́run rìn láti rí i pé àwọn èèyàn náà jáde kí ìjọba pàápàá sì máa ṣe ohun tí ó yẹ kó ṣe. ṣùgbọ́n àwọn èèyàn náà takú wọn ní àdúrà yàtọ̀ sí ìjọba bí ìjọba bá sì fi iṣẹ́ sílẹ̀ tí kò ṣe tó wá ń sọ̀rọ̀ àdúrà bíi ti ẹni tó ń gọ sí abẹ́ ìwé ni. àwọn yìí ní Iran wà lára ibi tí ẹ̀sìn Islam ti bẹ̀rẹ̀ àmọ́ nígbà tógun dé pẹ̀lú Amẹ́ríkà bọ́ǹbù ni wọ́n ń fojoojúmọ́ jù bí wọn yóò sì tilẹ̀ fàdúrà kún gbogbo ayé rí i pé wọ́n dojú ìjà kọ àwọn tó gbé bọ́ǹbù wá bá wọn. bẹ́ẹ̀ náà ní Ísírẹ́lì tí wọ́n ń pè ní ilé Jésù bọ́ǹbù làwọn náà ń jù àwọn náà sì kọlu àwọn tó bá wá kọlù wọn pẹ̀lú bọ́ǹbù gidigidi tí gbogbo àwọn èèyàn ibẹ̀ sì jẹ́ jagunjagun láàyè ara wọn. bí wọn kò bá fi ti àdúrà rẹpẹtẹ ṣe ní àwọn ìlú wọ̀nyí kí ló dé táwọn èèyàn tí wọ́n ń ṣèjọba ní Nàìjíríà ń sá sábẹ́ àdúrà nìkan nígbà tí wọn ò ṣe ohun tó yẹ kí wọ́n ṣe. ohun táwọn èèyàn tí wọ́n ń ṣèwọ́de náà ń sọ rèé lẹ́yìn tí wọ́n gbọ́ ọ̀rọ̀ tí Mákindé sọ tó ní kí wọ́n gbàdúrà sọ̀rọ̀ yìí ni. ní Mọ́kọ́lá ni wọ́n tò ara wọn sí níbẹ̀ làwọn èèyàn náà sì ti gbéra tí wọ́n ń tọ ìlú kiri pẹ̀lú àwọn ọ̀rọ̀ èébú ńláńlá lẹ́nu sáwọn tí wọ́n ń ṣèjọba. bí wọ́n ti ń dárúkọ ààrẹ Bọ́lá Ahmed Tinubu ni wọ́n ń dárúkọ ẹnjìníà Ṣèyí Mákindé pẹ̀lú àwọn tí wọ́n jọ ń ṣèjọba ẹ̀. ọ̀rọ̀ tí wọ́n sì ń sọ sí wọn ò dáa o. bí wọ́n ti ń yí gbogbo Ìbàdàn po bẹ́ẹ̀ ni wọ́n ń bú wọn káàkiri tí wọ́n ń kọrin èébú lù wọ́n pé àwọn gọ́ọ̀dọ̀ dáadáa tó dá gbogbo ilé yìí sílẹ̀ bẹ́ẹ̀ ni kò síbi tí wọn yóò gbà tàbí ohun tí wọn yóò ṣe tí wọn ò ní forí kó nínú ẹ̀ tó bá yá. bí àwọn ti ń ṣe tiwọn bẹ́ẹ̀ ni àwọn míì náà tò sí panṣẹ́kẹ́ ní ìlú Abẹ́òkúta níbẹ̀ làwọn náà ti gbé bẹ̀rẹ̀ ìwọ́de tá a wí yìí tí kálukú sì ń sọ̀rọ̀ fatafata sáwọn tó ń ṣèjọba pé kò sí àlàyé kan mọ́ tí ìjọba Nàìjíríà lè ṣe pé nǹkan ìtìjú burúkú gbà ló jẹ́ o ọ̀rọ̀ ò sì dùn lẹ́nu ìyá olè pé àwọn kan jí àwọn ọmọ wẹrẹ àti àwọn ọmọbìnrin Nàìjíríà gbé wọ́n sì wà láàrin igbó níbi tí wọ́n gbé wọn pamọ́ sí wọ́n wà níbẹ̀ pẹ̀lú àwọn tí wọ́n jí gbé ìjọba kò sì ní àwọn ọmọ ogun tó lè kó wọn jáde. àwọn tí wọ́n ń ṣe ìwọ́de ní Abẹ́òkúta yìí ni bí kinní kan bá wà tó tini lójú tó tún ju olè jíjà lọ eléyìí tó ń ṣẹlẹ̀ yìí ni o nítorí níṣẹ́ ló fi ìjọba Nàìjíríà hàn bí ìkòròfo lásán tó sì hàn lójú gbogbo ayé pé kò sí agbára kan lọ́wọ́ àwọn ológun tí Nàìjíríà ní. àwọn èèyàn náà ní bí àwọn tí wọ́n ń ṣèjọba yìí kò bá lè dá Afẹmiṣofo mú tó sì jẹ́ lójú wọn ni wọ́n ṣe ń bẹ́ àwọn èèyàn lórí lọ́sàn-án gangan tí olóko ò lè lọ sóko mọ́ báyìí tí olódò kò lè lọ tí àwọn ọmọléèwé pàápàá kò lè kàwé mọ́ kò sí ohun tí irú wọn gbọ́dọ̀ máa ṣe ju kí wọ́n fi ìjọba náà sílẹ̀ lọ. bí àwọn tí wọ́n ń ṣe ìwọ́de yìí ti ń pariwo pé ó tó gẹ́ẹ́ bẹ́ẹ̀ ni wọ́n ń fún ìjọba ní gbèdéke pé tí wọn ò bá tètè wá nǹkan ṣe sí i tí wọn ò mọ bí wọn yóò ṣe kó àwọn èèyàn náà jáde ohun táwọn pàápàá òrò yóò ṣẹlẹ̀ gbàdógbàdó yóò gba owó àgbàdo lọ́wọ́ àwọn tí wọ́n ń ṣèjọba. bẹ́ẹ̀ làwọn tíṣà náà jáde o wọ́n ní kò síṣẹ́ mọ́ títí tí àwọn yóò fi rí àwọn ẹgbẹ́ àwọn tí wọ́n jí kó yìí gbà padà kò sí iṣẹ́ kankan tí àwọn yóò ṣe fẹ́nìkan. ṣé àwọn tíṣà àti àwọn ọmọléèwé ni wọ́n jí kó ní ahoro ẹ̀sìn ẹ̀lẹ̀ tí wọ́n mú wọn ní pàpàkókó tí wọ́n sì kó wọn wọ inú igbó lọ. ìròyìn tó jáde lọ́dọ̀ ìjọba fúnra wọn ni pé àwọn ológun àkọ́kọ́ tí wọ́n lọ sínú ìgbẹ́ láti wá àwọn èèyàn náà rí kí wọ́n sì gbà wọ́n jáde bọ́ǹbù làwọn afẹ̀míṣòfò náà kẹ́ sílẹ̀ fún wọn tí wọ́n sì pa púpọ̀ nínú wọn táwọn tó kù sì farapa gidigidi. kò sì jọ pé ìjọba sinmi o nítorí láìpẹ́ yìí ni olórí iléèwé tí wọ́n ti jí àwọn ọmọ wọn kó arábìnrin Rachel Alamu sọ pé àwọn kan tún wá sí ọ̀dọ̀ àwọn afẹ̀míṣòfò náà lọ́jọ́ kejì tí òun sọ̀rọ̀ yẹn
àti pé wíwá tí wọ́n fi dá wàhálà sí àwọn lọ́rùn ni. Èyí tó fi hàn pé àwọn èèyàn náà kò rí kinní kan ṣe fáwọn afẹ̀míṣòfò náà, wọ́n kàn wá síbẹ̀ lásán ni. Ìrètí pípé a máa mọ́kàn ṣàárẹ̀ ni o. Wọ́n fún ọ lẹ́gbàá lọ́la, iye ẹgbàá ti tán. Ọ̀rọ̀ tútù tí ìjọba ń sọ pé àwọn yóò kó àwọn èèyàn náà jáde kò fẹ́ tẹ́ àwọn aráàlú lọ́rùn mọ́ ni. Ìyẹn ni wọ́n ṣe ń sọ pé ó tó gẹ́ẹ́ tí wọ́n sì bẹ̀rẹ̀ ìwọ́de. Ṣùgbọ́n àwọn tí wọ́n ń ṣèjọba náà kò torí èyí bínú. Ohun tí wọ́n ń sọ láàrin ara wọn náà ni pé bí ọ̀rọ̀ náà ti ká àwọn aráàlú lára tó ló jẹ́ kí wọ́n máa bínú bẹ́ẹ̀. Àwọn èèyàn ìjọba yìí ní kì í ṣe pé eégún ńlá náà kò mọ̀ ọ́ jó, aṣọ tó pọ̀ lára ẹ̀ ni, pé adìyẹ àwọn ń làágùn o, ìyẹn ni ò jẹ́ káwọn èèyàn rí i ni. Mákindé tiẹ̀ ní ó dá òun lójú tàdá pé àlàáfíà làwọn èèyàn náà tó kù yóò jáde wá bá àwọn èèyàn wọn, pé kí àwọn èèyàn wọn fọkàn balẹ̀ kí wọ́n kàn fún àwọn ní ọjọ́ díẹ̀ sí ni. Láti fi hàn pé àwọn náà kò mú ọ̀rọ̀ náà ní kékeré, gómìnà fúnra ẹ̀ lọ sí ìlú tí wọ́n ti jí àwọn èèyàn náà kó níjẹta, níbi tó ti bá gbogbo àwọn ẹbí àwọn èèyàn náà sọ̀rọ̀, tó sì sọ fún wọn pé kí wọ́n má rò pé ìjọba sùn lórí ọ̀rọ̀ náà, torí wèrè èèyàn ni yóò fi iná sórí òrùlé ẹ̀ tí yóò sùn lọ, àti pé iná tó ń jó náà tí wọ́n rò pé àwọn nìkan ló ń jó lára, gbogbo ìlú ni o, bẹ́ẹ̀ ló fẹ́rẹ̀ kan ìjọba ju gbogbo ẹni tó kù lọ. Ọlọ́run sì ṣe, Mákindé fúnra ẹ̀ rí bí ọkàn àwọn èèyàn ti gbọgbẹ́ tó, orí bí wọ́n ti ń sunkún tí wọ́n ń gbé ara yílẹ̀. Bẹ́ẹ̀ èèyàn kan sì jẹ́ orí ahun pàápàá nígbà tó bá rí odidi pòfẹ́sọ̀, ọ̀gá ọ̀mọ̀wé tó bú sẹ́kún. Ìyẹn ọkọ obìnrin tí í ṣe principal iléèwé community high school yìí, olúwa ẹ̀ náà kò ní lè mú un mọ́ra, omi yóò máa jábọ́ lójú tọ̀hún pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ni. Àmọ́ kinní kan ni o, lílọ tí Mákindé lọ síbi ìṣẹ̀lẹ̀ náà túbọ̀ fi àwọn èèyàn lọ́kàn balẹ̀ pé lóòótọ́ ìjọba kò padà lẹ́yìn àwọn. Nígbà tó di ọjọ́ kejì tí Mákindé lọ pàápàá, ìjọba àpapọ̀ lábẹ́ aṣíwájú Bọ́lá Tinubu náà gbé oníṣẹ́ ńlá dìde. Lórí àwọn òṣìṣẹ́ ààrẹ, Fẹ́mi Gbàjàbíàmílà ló ṣáájú, olùdámọ̀ràn ààrẹ lórí ètò ààbò Nuhu Ribadu tẹ̀lé, bẹ́ẹ̀ ni ọ̀gá ọlọ́pàá pátápátá Túnjí Dìísù àti àwọn mínísítà pẹ̀lú àwọn ọ̀gá ńlá míì nínú iṣẹ́ ìjọba Tinubu yìí. Wọ́n dé ibi tí ìṣẹ̀lẹ̀ burúkú ọ̀hún ti ṣẹlẹ̀, wọ́n sì fi wọ́n lọ́kàn balẹ̀ pé ìjọba àpapọ̀ ò sùn, bẹ́ẹ̀ ni wọn ò wò, àwọn wà pẹ̀lú wọn ní tọ̀sán-tòru. Wọ́n dé ọ̀dọ̀ obìnrin tí àwọn afẹ̀míṣòfò bẹ́ ọkọ ẹ̀ Michael Oyedokun lórí, wọ́n sì sọ fún un pé ààrẹ Tinubu ní kí àwọn kí i dáadáa, àwọn yóò sì rí i pé àwọn tó ṣe eléyìí kò lọ láì jìyà, bẹ́ẹ̀ ni àwọn ò ní jẹ́ kí ìyà kankan jẹ bí ẹ̀. Níbẹ̀ náà ni wọ́n ti ṣàlàyé pé Tinubu ti gbé àwọn àkànṣe ológun kan dìde, pé wọn yóò wá sí agbègbè náà láti wá ṣiṣẹ́ ìtúsílẹ̀ yìí ní kíákíá, pé wọn yóò sì rí i pé wọ́n gba àwọn èèyàn náà jáde. Yàtọ̀ sí èyí, ààrẹ tún ní kí àwọn èèyàn náà sọ pé ìjọba òun yóò gba 1,000 àwọn ológun aṣọ́gbó tó jẹ́ nínú igbó làwọn yóò wà tí wọn yóò ti máa jagun tiwọn. Àwọn afẹ̀míṣòfò yìí ni wọn yóò sì máa kojú ní tiwọn. Ó ní 1,000 irú àwọn èèyàn bẹ́ẹ̀ làwọn yóò gba. Ìjọba àpapọ̀ àti ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ni wọn yóò sì jọ ṣiṣẹ́ náà. Àwọn tí wọ́n wá yìí dé ọ̀dọ̀ Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ náà, wọ́n sì sọ pé pẹ̀lú gbogbo ohun tí àwọn ti ń sọ, tí àwọn bá kó àwọn ológun tí àwọn wí kalẹ̀, ogun afẹ̀míṣòfò kò ní jà wọ́n ní agbègbè wọn mọ́ láyé. Ṣùgbọ́n bí ọ̀rọ̀ náà ti dáa tó, bí ètò tí Tinubu wí yìí ti sunwọ̀n tó, àwọn tí wọ́n ń wo ohun tó ń ṣẹlẹ̀ sọ pé ọ̀rọ̀ náà dáa lóòótọ́, ṣùgbọ́n ó kù síbì kan. Wọ́n ní afọwọ́fọnná kò lè máa dúró jókòó gbọ́ ẹjọ́, pé ohun tí ó ń jó wọn lára yìí àfi kí ìjọba kọ́kọ́ pa inú ẹ̀ náà kí wọ́n tó máa ròyìn ohun gbogbo tí àwọn yóò ṣe. Àwọn yìí ní bí 1,000 àwọn aṣọ́gbó tí Tinubu sọ yìí yóò bá dé, kí wọ́n tó gbà wọ́n, kí wọ́n tó ní wọ́n ń fọ̀rọ̀ wá wọn lẹ́nu wò, kí wọ́n tó kó wọn lọ fún ìdánilẹ́kọ̀ọ́, kí wọ́n tó kó èlò ogun fún wọn, kí wọ́n tó kó wọn jọ, kí àwọn yẹn tó wá máa bọ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n wí. Ó dájú pé ìyẹn kì í ṣe ọdún yìí, pé ṣé ìyẹn làwọn yóò wá dúró dè ni. Bó tiẹ̀ jẹ́ pé àwọn kan sọ báyìí o, síbẹ̀ àwọn míì ní èyí tí ìjọba sọ náà tó bá jẹ́ wọ́n lè ṣe bẹ́ẹ̀ lóòótọ́ ní kíákíá, ohun tó lè mú ìtura ọjọ́ pípẹ́ wá ni. Bẹ́ẹ̀ làwọn kan tún ń béèrè pé èyí tí Tinubu yóò ṣẹ̀ṣẹ̀ tún máa gba àwọn aṣọ́gbó 1,000 yìí, kí ló ń ṣẹlẹ̀ sí ti ọlọ́pàá ìpínlẹ̀ tí wọ́n ti ń lérí ẹ̀ láti ọjọ́ yìí wá. Àwọn tí wọ́n mọ ètò ìjọba ni wọ́n ń dáhùn ṣá o pé kinní náà lè pẹ́ jù ni, ó lè tètè má yanjú. Ìyẹn ti àwọn ọlọ́pàá ìbílẹ̀ wọ̀nyí, pé ìyẹn ló jẹ́ kí Tinubu gbé àwọn aṣọ́gbó
tí yóò ní ohun ìjà gidi láti fi kojú àwọn afẹ̀míṣòfò ìwọ̀nyí dìde. èyí ò kó jẹ́ ṣá, ohun tí gbogbo aráàlú ń retí ni kí wọ́n tètè lọ tú àwọn èèyàn tí wọ́n wà nígbèkùn yìí sílẹ̀. lẹ́yìn náà ni kí ìjọba ṣe gbogbo ohun tó bá fẹ́ ṣe. ohun tó ń kan àwọn aráàlú lára rèé tí wọ́n sì ń pariwo pé ó tó gẹ́ẹ́. ìwọ́de náà ti bẹ̀rẹ̀ ní Ìbàdàn pẹ̀lú Abẹ́òkúta. kò sì sẹ́ni tó tún mọ ibi tí kinní náà tún lè ràn dé àfi tí ìjọba bá tètè rí àwọn tí wọ́n wà ní ìgbèkùn yìí gbà jáde. Ọláyíwọlá Alága ló ń yẹ ohun tó ń lọ lórí ọ̀rọ̀ àwọn afẹ̀míṣòfò tó jí àwọn ọmọléèwé àti tíṣà wọn gbé yìí wò, tó sì ń ṣe àkọsílẹ̀ ibi tí ọ̀rọ̀ náà dé dúró fún ibùdó àgbáyé fún àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà yunifásitì Ìbàdàn. A kú dédé àkókò yìí o.